A kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ mi ò yí padà, Aya Alohùn ni olùkọ́ni èdè Yorùbá yín. Àkọlé iṣẹ́ wa fún ti òní ni Ìsàré. Ìsàré. Kí ni ìtumọ̀ Ìsàré? Ìsàré jẹ́ ewì alohùn. Ó jẹ́ ọ̀kan lára ewì alohùn tí ó ní kíkún ohùn rírì. Kíkún ohùn rírì lọ́nà tí ó sún mọ́ orin. A máa ń kun ohùn wa rírì lọ́nà tí ó máa fi ṣe kíni tó máa sún mọ́ orin nígbà tí a bá gbé jáde. Nígbàkúgbà tí akéwì bá ti ń ṣe èyí tó ti ń kú ohùn ẹ̀, a ti mọ̀ wípé ìsàré ni ó ń ṣe kíni ni ó ń ṣe. Irúfẹ́ ewì yìí wà ní oríròrò, that we have different types of it. Ó wà ní oríròrò. Ìsàré, as one of the Ewi Alohùn Yorùbá, is used for religious purposes. That is, àwọn kan jẹ mọ́ òrìṣà tàbí ewì Ajẹmẹ yìí, èyí tí wọ́n ń lò fún láti fi sin òrìṣà ní ilẹ̀ Yorùbá. Mostly used for Yoruba traditional religious purposes ni wọ́n ń lo ìsàré fún. A ó tẹ̀síwájú láti wo àwọn àpẹẹrẹ. Lára àwọn ẹ̀yà Yorùbá tí ó ní lára àwọn literature tí a máa ń ṣe ìsàré wọn ni, there is some parts of the Yorùbás that make use of the literature that we call Ìsàré. Ọ̀yọ́ ló ní ìjálá. Ọ̀yọ́ ló ní ìjálá. Èyí tó túmọ̀ sí pé ìjálá jẹ́ ọ̀kan lára ìsàré. Ọ̀yọ́ ló ní ẹ̀sà. Èyí tí à ń pè ní ẹ̀sà egúngún. Ọ̀yọ́ ló ní rárá. Ọ̀yọ́ ló ní ìyẹ̀rẹ̀ Ifá, bó ti jẹ́ pé ó jẹ́ ewì tí a ń lò bẹ́ẹ̀. Ẹkún ìyàwó náà jẹ́ àpẹẹrẹ lábẹ́ ìsàré. Ẹkún ìyàwó is one of the ewì that a lady that is getting married will chant a night before the wedding day. And also, Òrìṣà pípè is also one of what? Ìsàré. We also have Ẹ̀gbá ló ní Ege. Ege falls under Ìsàré. It has a tone that is close to what? As if you are singing, but it's not actually a song. Remember we say ìsàré ní kíkún rírì. Èkìtì ló ní Àlámọ́. Ìjẹ̀ṣà ló ní Òlélẹ̀. Ìjẹ̀ṣà àti Ifẹ̀ ló ní Àdámọ́. Oǹdó ló ní Àsìkò àti Ọ̀sàré. Ọ̀wọ̀ ló ní Lálálógbó. Àwọn àpẹẹrẹ ìsàré àti ìlú tí a ti lè bá wọn. Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ti òní. Ó dìgbà.